ǹjẹ́ àtúnkù dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájà ò balẹ̀ bí nǹkan bá ti ṣe lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé náà ni ọwọ́jà wa ló máa ń ṣe bẹ́ẹ̀ tó máa ń tó ìròyìn tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú ètò ọrọ̀ ajé ìgbéga àti ọ̀nà dídá tó fi mọ́ ìjìjàǹgbara àwọn ilẹ̀ káàrọ̀ òjìrè tó fi mọ́ ti Biafra gbogbo ẹ̀ náà la máa ń ṣe bẹ́ẹ̀ tá a máa ń fọwọ́ kàn ìròyìn fún ti àsìkò yìí náà látúnṣe bẹ́ẹ̀ tí a mú wá sojú mọ́ màwòrán yín orúkọ oníròyìn kò yí padà àyànfẹ́ Elédùmarè yìí náà ni ẹgbọ́ kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ fún tàkókò yìí. pẹ̀lú àwọn ìwà kin ọwọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti bó ṣe jẹ́ ọ̀jọ̀gbọ́n ènìyàn mo róye pé Tinubu á tún ṣe sáà kejì lẹ́ẹ̀kan sí i yóò sì wọlé ìdìbò ọdún 2027 Reno Omokri ló sọ èyí di mímọ̀ látàrí ti ìṣẹ̀lẹ̀ ìlú Ìbàdàn èyí tó mẹ́mí ọ̀pọ̀ ènìyàn lọ lásìkò tó ń pín ohun ìrànwọ́ fáwọn ènìyàn èyí tó ti sún olórí Naomi àti Oríyọmí dé àtìmọ́lé báyìí gbajúgbajà òṣèré orí ìtàgé Ọpẹ́yẹmí Ayọ̀ọ́lá ó ní òun ti dáwọ́ oore ṣíṣe dúró fún àwọn ènìyàn àfi mọ̀lẹ́bí òun nìkan. àwọn ikọ̀ ESN nípa ọmọ ogun ilẹ̀ yìí méjì ní ìpínlẹ̀ Imo iléeṣẹ́ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ló fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ nínú ètò tó sọ dímọ̀ pé wọ́n tún jí ìbọn wọn kó sá lọ. àwọn agbébọn ti jí olùṣọ́ àgùntàn ìjọ Anglican àti mọ̀lẹ́bí rẹ̀ gbé ní ìpínlẹ̀ Ondo wọ́n ń béèrè fún mílíọ̀nù lọ́nà márùndínlọ́gọ́rin náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ wọn. níṣe làwọn ọlọ́pàá ń gbébọn sí wa lórí pé ká máa tẹ̀wọ́ sásùnwọ̀n wọn o àwọn ọ̀dọ́langba ìpínlẹ̀ Imo náà pariwo síta tó sì béèrè fún ìkúnlọ́wọ́. kò dín ní ènìyàn 13 tó jóná gbúgbú ní ìpínlẹ̀ Ondo látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó èyí tí ó wáyé lánàá òde yìí. ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. pẹ̀lú àwọn ìwà akin ọwọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti bó ṣe jẹ́ ọ̀jọ̀gbọ́n ènìyàn ó dá mi lójú pé yóò díje sí ipò ààrẹ lọ́dún 2027 tí yóò sì jáwé olúborí Reno Omokri ló sọ èyí di mímọ̀. ẹni tó ti fìgbà kan jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ààrẹ tẹ́lẹ̀ rí Reno Omokri wọn ló sọ èyí di mímọ̀ lójú òpó ayélujára X rẹ̀ tá a mọ̀ sí Twitter nínú ètò ti sọ di mímọ̀ wípé ọlọ́gbọ́n ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu torí wípé òun ti ṣe àkíyèsí àti àgbéyẹ̀wò ààrẹ náà dáadáa lẹ́ni tó mú àwọn ọ̀tá rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí tó ń fi ọgbọ́n inú àti ọgbọ́n orí rẹ̀ ti fi sọ wọ́n di ọ̀rẹ́ tímọ́tímọ́ rẹ̀ ó ní tí ẹ bá ti lè lo irú ọgbọ́n yìí láti lè mú ọ̀tá tẹ́lẹ̀ sọ di ọ̀rẹ́ ó ní ó dájú wípé irú ènìyàn bẹ́ẹ̀ yóò máa ní àṣeyọrí nínú ohun gbogbo tó bá ń ṣe kò ṣàìṣe àpẹẹrẹ oríṣiríṣi nínú fídíò náà tó fi léde tó ti ń fi ọwọ́ mẹ́wàá sọ̀yà wípé bí Elédùmarè bá ti lè fi àlàáfíà tó péye jíǹkí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní kò sí àní-àní ààrẹ yóò díje nínú ọdún 2027 tó bá sì ti díje yóò sì jáwé olúborí torí pé òun ti ṣe àyẹ̀wò rẹ̀ fínífíní dáadáa tó jẹ́ ọlọ́gbọ́n àti olóye ènìyàn tó ń sọ ọ̀tá rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ látẹ̀yìnwá tó ń sọ wọ́n di ọ̀rẹ́ ó ní fún ìdí èyí ẹ jẹ́ ká máa wòye ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò jáwé olúborí nínú ètò ìdìbò tọdún 2027 fídíò náà bẹ́yìn àyín èyí tá a fún yín wò tẹ́ fi ojú ló ń jẹ tẹ́ sì máa rí ẹ̀rí máa jẹ́ mìíṣó lórí ọ̀rọ̀ náà. And they maintain that enmity, they nurse that grudge, they keep up that fight, that quarrel, and they don't realize that too often it's a sign of low emotional intelligence. You see, people who are highly emotionally intelligent, what they do is that accept an enmity is for maybe an existential issue. Former foe is, I am convinced that the president of Nigeria, Asiwaju Bola Ahmed Tinubu, is going to be re-elected in 2027. You know, I'm so sure for God to spare his life, and that's what we pray. As long as God spares his life, he's going to be re-elected because he is an expert in that. He knows how to turn former enemies into friends. látàrí ti ìṣẹ̀lẹ̀ ìlú Ìbàdàn tó mẹ́mí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ lásìkò tá ń pín ohun ìrànwọ́ fáwọn ènìyàn èyí tó sún olórí Naomi àti Oríyọmí Hamzat dé àtìmọ́lé báyìí gbajúgbajà òṣèré orí ìtàgé Ọpẹ́yẹmí Ayọ̀ọ́lá ó ní òun ti dáwọ́ oore ṣíṣe dúró fún àwọn ènìyàn báyìí àfi mọ̀lẹ́bí òun nìkan.
ẹni tó jẹ́ gbajúgbajà eléré orí ìtàgé Ọpẹ́yẹmí Ayéọlá ni ó fi ọ̀rọ̀ náà léde lásìkò tí àwọn olólùfẹ́ rẹ̀ tán fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ayélujára. oníbẹ̀ṣẹ́ wò mí yìí òun náà ti ń palẹ̀ ètò mọ́ fún àwọn ènìyàn láti pín ohun ìrànlọ́wọ́ fún wọn. ó ní ṣùgbọ́n èyí tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn nínú ètò ti sún olórí Naomi àti Oríyọmí Hamzat di àtìmọ́lé báyìí. ó ní ó gbọ́gbọ́n púpọ̀ gbogbo tí àwọn bá fẹ́ ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà torí pé ọgbọ́n inú òun náà ni ejò ń lò a sì ní ṣe oore ṣe lágbára lọ́wọ́ Elédùmarè. ó ní fún ìdí èyí òun náà ti pe àárọ̀ àti ọ̀dọ̀fín lòun o oore tóun fẹ́ ṣe fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ nípa àwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ tóun fẹ́ pín nǹkan fún wọn. ó ní òun ti dáwọ́ rẹ̀ dúró òun ò tẹ̀síwájú mọ́ àwọn mọ̀lẹ́bí òun náà nílò ìrànlọ́wọ́ òun tóun yóò sì ṣe fún wọn. ó ní torí in tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà yìí kò wúyàn lórí bẹ́ẹ̀ ni kò gúnyàn ní kẹsẹ̀ láti máa tẹ̀síwájú nípa à ń ṣe ìrànlọ́wọ́ fáwọn èèyàn. ó ní ọ̀rọ̀ ọlọ́rọ̀ báyìí ó náà la fi ń ṣe àríkọ́gbọ́n ọlọ́gbọ́n ni máa ń fi tiẹ̀ ṣe àwòkọ́ṣe fún ìdí èyí òòrè níwọ̀n ẹ̀jẹ̀ ń dúró ti mọ̀lẹ́bí mi. Ọpẹ́yẹmí Ayéọlá ló fèsì fáwọn olólùfẹ́ rẹ̀ bẹ́ẹ̀ látàrí ìkọlù tó wáyé nílùú Ìbàdàn. àwọn ikọ̀ ESN tá a mọ̀ sí alátìlẹyìn àti àwọn ọmọ ogun fún ikọ̀ IPOB tá ń pè fún ìdásílẹ̀ ilẹ̀ Biafra ó ní wọ́n ti ṣekú pa ọmọ ogun ilẹ̀ yìí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Imo tí iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ Imo náà tí wọ́n sì fìdí rẹ̀ múlẹ̀ pé lẹ́yìn tán pa àwọn ọmọ ogun ilẹ̀ yìí méjì tán wọ́n tún gbé ìbọn AK-47 wọ́n gbé sá lọ. ikọ̀ ESN ìyún Eastern Security Network tí wọ́n jẹ́ alájọṣepọ̀ pẹ̀lú ikọ̀ IPOB tán pè fún ìdásílẹ̀ ilẹ̀ Biafra ó ní wọ́n sọ dímọ̀ wípé wọ́n ṣínà ìbọn bolẹ̀ bo àwọn ọmọ ogun ilẹ̀ yìí ní agbègbè tí wọ́n pè ní Osina ní ìjọba ìbílẹ̀ àríwá Ìdí-Àtọ̀ tí ń ṣe ìpínlẹ̀ Imo gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ láti iléeṣẹ́ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Imo náà. wọ́n ní àwọn ọmọ ogun ilẹ̀ yìí méjì ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ aláìsí látàrí ìkọlù àwọn ọmọ ikọ̀ ESN náà nínú ìtàn ṣínà ìbọn bolẹ̀ bọ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ọ̀hún tí wọ́n sì pa àwọn méjèèjì. wọ́n tún ṣe bẹ́ẹ̀ kó ìbọn AK-47 wọn lọ pẹ̀lú afẹ́fẹ́ tajútajú tá a mọ̀ sí tíá gáàsì. ó ní lóòótọ́ àti lódodo àwọn ọmọ ogun ilẹ̀ yìí náà àwọn náà wọ́n gbìyànjú wọ́n sì jà fitafitan nínú ẹ̀ tí wọ́n ti fi ẹ̀yìn àwọn ọmọ ikọ̀ ESN náà tí wọ́n ti fi ẹ̀yìn wọn lélẹ̀ léyìí tí wọ́n náwọn kò lè sọ òǹkà àwọn ọmọ náà tí wọ́n fi ẹ̀yìn wọn lélẹ̀ ṣùgbọ́n tán ni àwọn méjì ó ní wọ́n jáde láyé lára ìkọlù tó wáyé láàrin àwọn méjèèjì ọ̀hún nínú táwọn tán farapa nù wọn tán ti gba ìtọ́jú. a kò sì wá káwọ́ gbéra a sì ń tẹ̀síwájú láti ṣe àwárí àwọn ọmọ ikọ̀ ESN tí wọ́n sáré wọgbó lọ náà látàrí ọta ìbọn tó yí ọ̀pọ̀lọpọ̀ nù wọn tó gbé wọ inú igbó torí wípé a ní láti jagun náà ká sì ṣẹ́gun kárẹ́yìn àwọn ikọ̀ ESN ní iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí náà fi àrídájú ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n fi múlẹ̀ tán sì ránṣẹ́ ìbánikẹ́dùn sí àwọn mọ̀lẹ́bí tí wọ́n jàjà bá ogun náà lọ ní ìpínlẹ̀ Imo. àwọn agbébọn ti jí olùṣọ́ àgùntàn ìjọ Anglican àti mọ̀lẹ́bí rẹ̀ gbé l'Ondo nínú èyí tí wọ́n béèrè fún owó tó tó mílíọ̀nù lọ́nà márùndínlọ́gọ́rin náírà 75 million naira gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ rẹ̀. olùṣọ́ àgùntàn ìjọ Anglican tó orúkọ rẹ̀ ń jẹ́ Kenon Olúwalàgbà èyí tí wọ́n sọ dímọ̀ pé wọ́n jí gbé ní òpópónà Ìṣẹ́ Àkókò sí Ìbórópa ní ìjọba ìbílẹ̀ àríwá ìlà oòrùn Àkókò gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ bíṣọ́ọ̀bù ìjọ Anglican ti dáwọ́sísì Àkókò náà Reverend Babájídé Bàdà èyí tó ṣe ó ní àti Ìṣẹ́ Àkókò ó ní àwọn ènìyàn náà ó ní náà ti gbéra tí wọ́n sì ń lọ sí Ìkáràm Àkókò láti lọ bá àwọn mọ̀lẹ́bí wọn nínú ètí wọ́n sọ dímọ̀ pé lọ́jọ́ àìkú tí ń ṣe Sunday ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ tí wọ́n gbéra ṣùgbọ́n tí ìyàlẹ́nu tó jẹ́ fún wọn pé wọn kò dé ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí wọn tí wọ́n sì tún sí ní ilé nínú ètò mú wọn kí ọkàn wọn fi pòrúurú ó ní lẹ́yìn gbà tó di ọjọ́ kejì tí ń ṣe ọjọ́ Ajé Monday ó ní àwọn ajínigbé náà ó ní wọ́n pe àwọn mọ̀lẹ́bí wọn nínú ètí wọ́n ti pè wọ́n wípé àwọn ènìyàn yín èyí tó jẹ́ olùṣọ́ àgùntàn fún ìjọ Anglican àti ìyàwó rẹ̀
Mrs. Olówólàgbà tó fi mọ́ ọmọ wọn èyí tí wọ́n pe orúkọ tiẹ̀ ní Goodness Olówólàgbà tó wà ní ìpele àkọ́kọ́ ní ilé ẹ̀kọ́ gíga Adékúnlé Ajásin Àkùngbá Àkókò àti ọmọ ọ̀dọ́ wọn kan èyí tí wọ́n pè ní Ìdòwú tó ń ṣe ọmọ ọdún 9 òun ni àwọn mẹ́rẹ̀ẹ̀rin wà ní àhámọ́ àwọn ajínigbé náà ṣùgbọ́n báyìí o tẹ́ ẹ bá fẹ́ gba àwọn ènìyàn yín sílẹ̀ ẹ lọ rèé tọ́jú owó tó jẹ́ mílíọ̀nù lọ́nà 95 náírà 75 million naira ó ní àwọn mọ̀lẹ́bí náà ó ní wọ́n bẹ̀bẹ̀ nínú tí wọ́n sì tù wọ́n lójú tán sì rọ̀ wọ́n tí àwọn agbébọn àti ajínigbé ọ̀hún tí wọ́n fi fẹnu kò sí owó tó jẹ́ mílíọ̀nù 10 náírà ó ní lásìkò tí wọ́n gbìyànjú láti wá mílíọ̀nù 10 náírà náà kí wọ́n fi ṣọwọ́ sí wọn ó ní àwọn agbébọn náà tún fọn mú tí wọ́n sì tún fárígá wípé àwọn kò gba mílíọ̀nù 10 náírà mọ́ o ẹ lọ rèé tọ́jú owó tó jẹ́ mílíọ̀nù 15 náírà 15 million naira tí ó bá jẹ́ pé nílò ẹ̀mí àwọn ènìyàn yín ó léyìí ló sì mú kí àwọn mọ̀lẹ́bí náà kí wọ́n tún káwọ́rọ̀ torí wípé gbogbo owó tí wọ́n ní kò ju mílíọ̀nù 10 náírà lọ ó ní ṣùgbọ́n o àwọn ti fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí àti ikọ̀ àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ondo nínú ètò ẹni tó jẹ́ ọ̀gá àgbà ikọ̀ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo náà Adétúnjí Adélẹ́yẹ tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí pẹ̀lú àwọn ọlọ́dẹ ìbílẹ̀ tó fi mọ́ àwọn agbófinró torí pé àwọn ti wọ inú igbó lọ báyìí láti ṣe àwárí ibi táwọn ènìyàn náà tí wọ́n lè fi ara sinko sí tí wọ́n sì fọwọ́ mẹ́wàá sọ̀yà pé láyọ̀ àti àlàáfíà báyìí ó ní bíṣọ̀bù náà àti mọ̀lẹ́bí rẹ̀ wọ́n padà wá sí ilé wá bá wọn mọ̀lẹ́bí wọn. níṣẹ́ làwọn ọlọ́pàá ń gbébọn sí wa lágbárí pé ká máa tẹ̀wọ́ sásùnwọ̀n wọn o àwọn ọ̀dọ́langba ìpínlẹ̀ Imo ò náà pariwo síta bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn náà bó ṣe ti ń jà káàkiri orí ayélujára láti bí ọjọ́ mélòó kan nínú ètí àwọn ọ̀dọ́langba ètí wọn kò dín ní 50 tí wọ́n jẹ́ ti agbègbè checkpoint tí wọ́n pè ní Eyi Ogugu Mbase ní òpópónà ọ̀hún tí wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn agbófinró tó wà ní checkpoint náà ó ní wọ́n máa ń gbé ìbọn sí àwọn ní ìgbèrí kó tó di wípé wọ́n gba owó lọ́wọ́ àwọn ó ní bí gbogbo àwọn ọ̀dọ́ náà bá ti ṣe ń lọ tí wọ́n ń bọ̀ báyìí ó ní àwọn agbófinró náà máa ń ṣe bẹ́ẹ̀ dá wọn dúró tí wọ́n sì máa ń kọ́ọ̀nù ìbọn wípé sẹ́ẹ̀tẹ̀wò ni àbí ká tẹ̀ sí i lára ó ní ọ̀rọ̀ yìí ó ti ń di lemọ́lemọ́ nínú táwọn ti ń ké gbàjarè sí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún ṣùgbọ́n tí wọn kò tí ì rí nǹkan kan sí wọn ni lóòótọ́ àti lódodo ìjọba ìpínlẹ̀ náà ń gbìyànjú láti lè jẹ́ kí ètò ààbò tó péye kó wà ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ ọ̀hún ṣùgbọ́n kò tí ì tó pẹ̀lú bó ṣe jẹ́ pé àwọn tó yẹ ká máa dáàbò bo àwọn ènìyàn àwọn náà tún ṣe àwọn ènìyàn lọ́sẹ̀ wọn ni ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Stanley èyí tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó sọ di mọ̀ wípé àwọn ọ̀dọ́langba náà ni wọ́n ti ń kọ ojú ọ̀nà Eyi Ogugu Mbase náà sílẹ̀ tí wọ́n sì ń fi òru rìn oléyìí tí ó tún mú kí ìjínigbé àti ìdigunjalè kó tún pọ̀ sí ní gbogbo agbègbè náà torí wípé wọ́n ń sàsálà fún ẹ̀mí wọn láti ọwọ́ àwọn agbófinró tí wọ́n ń gbébọn sí wọn nígbèrí láti lè gba owó ní ọwọ́ wọn ni àwọn agbófinró yìí ó ní wọ́n ti fẹ́ sọ ara wọn gan di adigunjalè àti agbégidínà ní ìpínlẹ̀ ọ̀hún lóòótọ́ ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Imo Henry Okoye ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé àwọn ti gbọ́ ìpè náà o ṣùgbọ́n àwọn ti ń gbé ìgbésẹ̀ lórí bí àwọn sì fi páńpẹ́ òfin mọ́ àwọn ènìyàn tí wọ́n wúru ìwà burúkú náà nínú aṣọ òfin tó jẹ́ ti agbófinró ìpínlẹ̀ Imo kò dín ní ènìyàn 13 tán ti jóná gbogbo báyìí ní ìpínlẹ̀ Ondo látàrí ìjàmbá ọkọ̀ tó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún ní abúlé Pánù ní Ose Bridge òpópónà Ọ̀wọ̀ sí Ìkàrẹ́ ó ní wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti wáyé pẹ̀lú àlàyé láti ẹni tó jẹ́ ọ̀gá àgbàjọ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó Samuel Ibitoye èyí tó sọ ní olúlu ìpínlẹ̀ Ondo tí ń ṣe Àkúrẹ́ ní èní ó sọ di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ lánàá òde yìí nínú ètò gba ẹ̀mí ènìyàn 13 tọ́kan nu wọ́n sì ṣe bẹ́ẹ̀ farapa yamayama ǹjẹ́ báwo ni ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ wọ́n sọ di mímọ̀ wípé ọkọ̀ kan èyí tó ń bọ̀ láti Ìkàrẹ́ tó jẹ́ ọkọ̀ ńlá ó ní táyà rẹ̀ ṣe ni ó ṣàdédé fọ́ lójú
eré tó ń sá náà tó sì yíwọ́ lọ bá tirẹ́là ńlá kan èyí tí àwọn ọkọ̀ bọ́ọ̀sì méjì náà tán wà pẹ̀lú tirẹ́là ọ̀hún tó sì ṣe bẹ́ẹ̀ kọlu àwọn ọkọ̀ kéékèèké méjì tí wọ́n sọ orí mọ́ra wọn. Ní kété tí wọ́n sọ orí mọ́ra wọn báyìí ọ̀kan nínú ọkọ̀ náà tó kó ike ó ní ó sáré gbiná jẹ tí iná náà sì ràn tó dìran tó nínú tí ènìyàn 13 náà ti ṣe bẹ́ẹ̀ bá ìṣẹ̀lẹ̀ náà lọ tí èèyàn kan láàrin wọn tó fi ara pa yamayama. Wọ́n ní wọ́n ti gbé ẹni tó ṣe bẹ́ẹ̀ farapa náà lọ sí ilé ìwòsàn àpapọ̀ tó wà ní ìlú Ọ̀wọ̀ tí ń ṣe ìpínlẹ̀ Ondo níbi tó ti ń gba ìtọ́jú lọ́wọ́ tó sì sọ dímọ̀ wípé àwọn 13 náà ni wọ́n jóná kọjá ìdánimọ̀ látàrí ìjàmbá èyí tó ṣe àwọn ènìyàn náà ní ìpínlẹ̀ Ondo. Abẹ́ Elédùmarè ọba tó dá wa sáyé kó má fi wá sílẹ̀ kó sì má fi wá sínú ìbànújẹ́ pẹ̀lú bí ọdún yìí bó ti ṣe ń ṣe bẹ́ẹ̀ tó ń parí lọ látàrí ìṣẹ̀lẹ̀ burúkú èyí tó ń ṣẹlẹ̀ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè Nàìjíríà yìí kí Elédùmarè kó má dáàbò rẹ̀ bò wá níbi gbogbo. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ́yìn náà ni Àyànfẹ́ Elédùmarè. Títí dìgbà tá a tún padà máa fún ní ìròyìn míì, orúkọ mi kò ní í padà. Àyànfẹ́ Elédùmarè yìí náà ni mo kí wa pé a kú àtàárọ̀.